Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Àní ṣe àṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọbẹ̀rẹ̀, ọwọ́ wa báyìí láti gbẹ̀tọ́ wa o láṣẹ Èdùmàrè. Ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa òye ọ̀rọ̀ lórí ìkànnì wa Otasansan TV. Orí ètò tí a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé níbàámu bí ó bá ṣe jáde nínú ìròyìn. Àwa ó fi làákàyè á fi ṣe àtúpalẹ̀ rẹ̀, á nà yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, onímọ̀, olóye tẹ́ ń wò wá, ẹ wá bá ní fòye gbé, ẹ bá ní dá sí láti mọ èrò tiyín àti òye tiyín lórí ohun tá a bá mú wá. Àwọn nǹkan tí a fẹ́ mẹ́nubà lórí ètò fún tèmi, òun náà ni ọ̀rọ̀ ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ìdí àbájọ ni wípé oríṣiríṣi ìpè lórí aago ni mò ń gbà. Báwọn kan ṣe ń pè làwọn míì ń text message sí wa wípé àwọn fẹ́ mọ ibi tí nǹkan dé dúró. Bó nìkan ṣe rí, níbo ni nǹkan dé dúró lórí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. A mẹ́nubà bí àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn pàtàkì, àwọn lókọlókọ, àwọn lókìlókì, àwọn àwòrò-ṣàṣà, àwọn tí wọ́n lẹ́sìn lẹ́ẹ̀kan, tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tójú wọn tún tó, bí wọ́n ṣe péjú pésẹ̀ sílùú Ẹdẹ lónìí ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2024, níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè, níbi tó ti ń gba ewé oyè, ìlẹ̀kẹ̀ oyè gẹ́gẹ́ bí aṣíwájú fún gbogbo ìlú Ẹdẹ pátá láàfin kábíyèsí ọba Muyideen Lámínísà Tìmì tìlú Ẹdẹ. Èrò péjú, àwọn wo ni wọ́n wà ń bẹ̀, bó lètò yẹn ṣe lọ, a mú wá fún yín lórí ètò yìí náà ni. Bákan náà, a mẹ́nubà bí ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò láti yan ààrẹ èyí tó wáyé lọ́dún 2023. Peter Obi, kí ni pàtàkì ìkíni àti àbẹ̀wò tó lọ ṣe sí ẹni tó náà jẹ́ olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò ààrẹ tọdún 2023 tó kọjá? Kí ni èròǹgbà ìkíni yẹn? Kí ló wáyé? Kí ni wọ́n jọ sọ? A mú wá fún yín lórí ètò yìí náà ni, lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n ká tó wá tẹ̀síwájú, ká tó lọ síbi kùnkùndùn ètò, ká tó yàn yẹ́bẹ́lẹ́bẹ́, ẹ jẹ́ ká mú ìkéde yìí wá fún yín, kájọ gbọ́ kájọ wò ó. Tá a bá wá padà dé, a wá kán lo agbami ètò gangan nísànsán, a wá nà á yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ má tíì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Otasansan Media àtúntìdé o, níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o, ó kárí ayé. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday,
bónírà coronation anniversary concert product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀ professional camera wa mú sánsan lightning wa mọ́lẹ̀ kedere sound wa já tòròtò drone camera wa wúni lórí editing wa ò lẹ́gbẹ́ finishing wa kọjá bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo ẹ pè wá sójú òpó 07063291779 iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn Otasansan media lẹ́bẹ̀kẹ́bẹ̀. ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ibi tí nǹkan dé dúró ni wípé àgbáòye Rasidi Adéwọ̀lú Ládọjà wọ́n ti withdraw case tí wọ́n fi ń tako àwọn àgbáòye tí wọ́n di ọba nílẹ̀ Ìbàdàn léyìí tí ó ń ṣe ìdíwọ́ fún gómìnà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti buwọ́lu orúkọ ẹni tí àwọn afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n yàn tí orí ìtẹ́ Olúbàdàn tó sún kàn ìyẹn ọba Balógun Owólabí Ọlákùlẹ́yìn. Àgbáòye Rasidi Adéwọ̀lú Ládọjà ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n ti withdraw kéèsì yẹn wọ́n ti gbẹ́sẹ̀ lé ẹjọ́ yẹn nílé ẹjọ́ wọ́n ti wọ́gi lé ẹjọ́ yẹn nílé ẹjọ́ ṣùgbọ́n àti ìgbọ́ lẹ́yìn tí ẹ jẹ́ ká mọ̀ báyìí lẹ́yìn tí bàbá ti wá gbẹ́sẹ̀ kúrò lórí ẹjọ́ yẹn tí wọ́n ti withdraw ẹjọ́ yẹn kúrò nílé ẹjọ́ ohun tó kù ni kí gómìnà kó buwọ́lu orúkọ tí àwọn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n fi ránṣẹ́ sí i ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìgbọ́ kò tí ì fojú hàn àti ìgbọ́ rárá kò sì tí ì jáde wípé gómìnà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ó ti buwọ́lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn àti ìgbọ́ ibi tí nǹkan dé dúró nìyẹn ẹ jẹ́ á ṣe sùúrù torí pé ìgbésẹ̀ mi ò lè wáyé láì jẹ́ pé gómìnà ó kéde ìbuwọ́lù ìfọwọ́sí orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn gẹ́gẹ́ bí ẹni tí ó bọ́ sórí ìtẹ́ Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn ibi tí nǹkan dé dúró nìyẹn tá a bá ti wá gbọ́ tuntun tá a bá ti rí tuntun á padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí ibi tí nǹkan tó bá dé dúró lábala abẹ yẹn. Lónìí ọjọ́ ajé ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2024 ó ní àwọn èèyàn ńláńlá àwọn èèyàn pàtàkì àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tójú wọn tún tó nílùú lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ìwúyè tí kábíyèsí ọba Mùnírùdín Láminísà tìlú Ẹdẹ tí wọ́n ti ń jáwé oyè lé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìyẹn sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí aṣíwájú tìlú Ẹdẹ. Lára àwọn èèyàn kànjàkànjàn èèyàn ńláńlá ládéládé lóyèlóyè lọ́balọ́ba àwọn olóṣèlú lọ́rọ̀ ajé tí wọ́n péjú pésẹ̀ lára àwọn kábíyèsí àwọn orí adé tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Nurudeen Adémọ́lá Adélékè tó ti ń gba ìlẹ̀kẹ̀ oyè gẹ́gẹ́ bí aṣíwájú tìlú Ẹdẹ ńlá ti rí kábíyèsí aláyélúwà ọba tí fọba jẹ Ọlọ́fin Àdìmúlà ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ bàbá wà ń bẹ kódà kábíyèsí Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ gan ni wọ́n gbé ìlẹ̀kẹ̀ oyè ni wọ́n gbé sọ́rùn gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n sì fi ewé oyè
tí wọ́n fi lé gómìnà lórí pẹ̀lú wúre pẹ̀lú àdúrà léyìí tí ó wetí gbọ́. Bákan náà kábíyèsí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ bàbá náà péjú síbẹ̀. Bàbá náà wà níkàlẹ̀ níbi tí gómìnà sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó ti ń gba ewé oyè ìlẹ̀kẹ̀ oyè gẹ́gẹ́ bí aṣíwájú tìlú Ẹdẹ àtàwọn ọba ńláńlá ni wọ́n pèsè síbẹ̀ lọ́jọ́ ajé ọjọ́ Monday ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2024. àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá tí wọ́n péjú pésẹ̀ láti bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti bá yọ̀ láti bá dúpẹ́ kú oríire. Ẹ wò ayẹyẹ yẹn ó dùn gbọ̀ngbọ̀n kan sí kódà ó ta sánsán torí pé ayẹyẹ ńlá ni. Lábalábẹ̀ yẹn jẹ́ kí n wá mú fídíò kan tí a rí ìjà sọ́bà yẹn tá a rí lórí ẹ̀rọ ayélujára níbi tí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n ti ń gbé ìlẹ̀kẹ̀ oyè tí wọ́n ti ń gbé sọ́rùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí aṣíwájú tìlú Ẹdẹ léyìí tí ọba kábíyèsí ọba tìmì tìlú Ẹdẹ léyìí tí ó fi gómìnà jẹ. ẹ̀jẹ̀ amọ̀wá fún yín kẹ́yìn náà ó wò ó kẹ́gbọ́n tí kábíyèsí sọ. Torí ìran tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìran Balógun ti ìlú Ẹdẹ tí wọ́n jẹ sẹ́nítọ̀ ẹgbàá iṣẹ́ lọ́wọ́ wọn. Ìran kejì rèé ó máa dín ìran kẹta ó máa dín ìran kẹrin ó máa dín ìran karùn-ún ó máa dín ìran kẹfà ó máa dín ìran keje ó máa dín ìran kẹjọ ó máa dín ìran kẹsàn-án. Nínú ayọ̀ mi kó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín olórí ẹbí mo kí yín ẹ kú àdúró tí o a máa yẹ yín lọ ni kò ní yẹ̀ sílẹ̀ fún yín yèyé mo kí yín ẹ ṣe ẹ kú àdúró tí lórúkọ gbogbo orí adé ilẹ̀kẹ̀ yìí kò sí lọ́rùn dáadáa àti lórúkọ gbogbo ìgbà ojúmọ́ rẹ o torí nígbà ìwáṣẹ̀ ìgbà ni Olódùmarè máa ń fi àwọn èèyàn sílé ayé àwọn tí ìgbà ojúmọ́ gbogbo èèyàn tí ayé mọ̀ ni wọ́n gómìnà wà ń bí ààrẹ orílẹ̀-èdè wà ń bí wọ́n ti ṣe rí àwọn sẹ́nitọ̀ wà ń bí Ọlọ́run Olódùmarè ìfẹ́ tán ní sí Ọlọ́run Olódùmarè ti tó kó máa pọ̀ sí ni lágbára Ọlọ́run Olódùmarè bẹ́ẹ̀ yẹn ṣe sílò ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀ ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run á tún máa fún yín ṣe tẹ́ ẹ̀ ṣe síbẹ̀ ẹ ṣáà sọ fẹ́ ṣáà láti ṣe síbẹ̀ orí gbogbo wa ni ẹ̀yin náà lè fi mí sọ síbẹ̀ Ọlọ́run Olódùmarè á bá mi dúró tì lórúkọ gbogbo orí adé tó ti rí bẹ́ẹ̀. Introducing the Product Management Program from Digital Regenesis. Translate ideas into reality, leading the charge from concept to launch. Product management isn't just a job, it's a leadership path. Enroll now in the Product Management Program.
báyìí kò ní yẹ̀ sílẹ̀ fún yín o oríire tó bá yín ní ọjọ́ òní a máa bá yín títí láéláé gbogbo wa ní wá dùn sí ọ̀run náà inú wọn máa dùn sí ọ̀run wọn máa fọwọ́ kún yín lọ́wọ́ lágbára ọlọ́ọ̀ ẹ̀ ní ṣiṣẹ́ lágbára ọlọ́ọ̀ ẹ̀ ní yájú sí àwọn tí ọlọ́run lò fún yín torí mo mọ̀ pé ẹbí yín ó dúró tì yín gbọ́ngbọ́ngbọ́n ní. bí ìyẹn ṣe jẹ́ labalábẹ̀ yẹn nìyẹn sẹ́yìn náà ti gbọ́ wípé ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2023 tó kọjá lẹ́gbẹ́ òṣèlú labour party ìyẹn Peter Obi ó gbéra ó lọ ṣe àbẹ̀wò sí ẹni tó náà jẹ́ olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò ààrẹ tọdún 2023 tàdí kọjá ó yà ń lẹ́nu bá a ṣe rí nìyẹn òbí ròyìn ṣe gbé nìyẹn bákan náà ìgbà tí Peter Obi tó gbéra tó kúrò lọ́dọ̀ Àtíkù Abubakar ó gbéra ó lọ sí ọ̀dọ̀ ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀ nàìjíríà nígbà kan ìyẹn Sàràkí Bùkọ́lá Sàràkí ó lọ ṣàbẹ̀wò sí ó dẹ̀ tún dọ́dọ̀ emir àti ìlú Jìgáwá ó débẹ̀ ó ṣàbẹ̀wò sí kábíyèsí kí wá ní kókó àbẹ̀wò náà kí ló dálé lórí kí ni pàtàkì àbẹ̀wò yẹn ẹ jẹ́ ká mú wá fún yín bí ìwé ìròyìn Punch online platform wọn bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ nínú àbọ̀ wọn wọ́n jẹ́ ká mọ̀ wípé pàtàkì àbẹ̀wò tí Peter Obi tó ṣe sí Àtíkù Abubakar wípé kò tí ì fojú hàn torí pé ìpàdé àtìlẹ̀kùnmọ́ríṣe òun náà ni ìpàdé yẹn ìkíní yẹn léyìí tí ó túmọ̀ sí wípé pàtàkì kíní yẹn kò tí ì hàn dé dáadáa ẹ̀yin tẹ́ wá ń wò wá tẹ́ ń gbọ́ wá kí ni ẹ̀yin lérò tàbí kí ni ìwòye tiyín lórí ìkíni yẹn kí lẹ rò pé ó lè dálé lórí kí lẹ rò pé ó lè jẹ́ àjọsọ Peter Obi àti Àtíkù Abubakar ìjọ lè ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àbí bọ́rọ̀ ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe rí lọ́wọ́lọ́wọ́ àbí sáà tún lè pè ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò àpapọ̀ ètò ìdìbò ààrẹ èyí tó máa wáyé lọ́dún 2027 àbí ẹ jẹ́ ká mọ èrò tiyín o ẹ jẹ́ ká mọ ìwòye tiyín nísàlẹ̀ fídíò yìí láàyè comment á kà á sì gbé yẹ̀wò ẹ má wàá gbàgbé o láti bá ní share fídíò yìí ẹ bá ní subscribe ẹ bá ní tan notification bell kẹ́sì bá ní like fídíò yìí dáadáa ẹ bá ní subscribe ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé orúkọ tèmi ò yípadà Tajudeen olówó òkèlè orúkọ tèmi ìnàjò ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ títí ọ̀la tátún pàdé lórí ètò yìí ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o ẹ ṣé àdúpẹ́ àmọ̀rírì yín.